AKATA apá kejì. Ẹ káàbọ̀ padà sí ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní AKATA. AKATA jẹ́ sinimá tí ó dùn tí àwọn àgbààgbà òṣèré sì kópa ní inú rẹ̀. Ibẹ̀ láti rí JULIET JATTO, Túndé Adéríoyè, JUWON QUADRI, AYO OLAIYA àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí sọ nípa Francis àti ìyá rẹ̀ pẹ̀lú ayé àìní tí wọ́n ń lò torí afẹ́lẹ́ ni wọ́n tòṣì ju èkúté ṣọ́ọ̀ṣì lọ. Fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń pàdé sinimá yìí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe kí ẹ sì láìkì fídíò wọ̀nyí. Bákan náà kẹ́ drop orúkọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú sinimá yìí. Bákan náà ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ tí ẹ̀yin rí kọ́ ní inú sinimá yìí. Francis jẹ́ ọmọ tí ó jáfáfá. Eléyìí fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi fẹ́ ràn lọ́wọ́. Àmọ́ kí a má dènà pẹ̀lú sinimá yìí parí sí ibi tí kọ́pà tí ó wá foundation tí yóò mú Francis lọ sí ibi tí wọ́n ó ti sponsor education rẹ̀ títí dé ilé ìwé gíga. Àmọ́ kàkà kí ìyá Francis mú Francis fún wọn, ṣíṣe ni ó gbé pamọ́ tí ó sì ní òun ò rí láti gbà tí òun fi ránṣẹ́. Àmọ́ ọ̀rọ̀ ìyá rẹ̀ yìí mú ìfura dání. Eléyìí ló fà tí kọ́pà yìí sì tún fi padà wá bá tí ó fi béèrè kí gan ni ó ṣẹlẹ̀ tí kò fi fẹ́ jẹ́ kí òun ràn Francis lọ, pé sọ mọ̀ pé òun jẹ́ kó yé pé kò sí ọmọ tí wọ́n mú lọ tí kò ṣe oríire bọ̀. Báyìí ni ìyá Francis sì dá lóhùn pé oríire gan ni òun ò fẹ́ jẹ́ kí ọmọ yìí ṣe. Ibí ni apá kìíní sinimá ìparí sí. Ẹ jẹ́ kí a mọ tí ẹ̀yin gbà lérò ní comment section. Ǹjẹ́ ó lè jẹ́ pé ẹ̀ṣẹ̀ náà ni Francis ṣẹ̀ ìyá rẹ̀ tó báyìí, àbí òun kọ́ ni ó bí Francis, àbí kí ni ẹ̀ṣẹ̀ ọmọ lára ìyá tí ó fi di pé kò fẹ́ jẹ́ kí ó ṣoríire? Báwo ni Francis ṣe lo ayé rẹ̀? Ǹjẹ́ ó bọ́ ní ọwọ́ ogun yìí àbí kò bọ́? Ṣé ó darapọ̀ mọ́ àwọn tí ó ń bá gbé ọjà, àbí báwo ni ó ṣe jẹ́? Gbogbo eléyìí ni a máa rí sí ní apá kejì sinimá yìí. Bákan náà ẹ máa rí sí apá kejì sinimá yìí nínú ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.